àwòrán lọ akọni màmá lọ erin lọ ní igbó palọ́lọ́. àwòrán lọ akọni màmá lọ erin lọ ní igbó palọ́lọ́. ẹni bá máa gbé kó bá mi ṣèdárò ọ̀rọ̀ èrò tó mọ lékeleke kó bá ń ṣèdárò ẹ̀fún ẹni bá máa lù kókó bá ń ṣèdárò osùn àwòrán lọ ńlẹ̀ yìí ẹni rẹ̀ lọ akọni lọ aṣíwájú lọ Chief Aliu wò ó mọ̀ gbọ́rùn sọ̀rùn rẹ̀ gbogbo ọmọ Yorùbá nílé lóko níṣẹ́lédè lẹ́yìn rẹ̀ ó ti pọ́dún kan tó kó láyé òṣì yìí wò ó mọ̀ gbọ́rùn sọ̀rùn rẹ̀ gbogbo ọmọ Yorùbá gbogbo eléré orí ìtàgé eléré tíátà gbogbo àwọn ọmọ òkè mẹ́sì gbogbo ọmọ ọba ńlá pátápátá wọn ni ó máa gbọ́rùn sọ̀rùn rẹ̀ aṣíwájú akọni ẹ̀dá ènìyàn ó gbójú ó gbónú ó gbóyà ó pàtàkì akọni ẹ̀dá tó mú lẹ́nu bí abẹ ọlọ́pọlọ gbígbé ẹ̀dá ènìyàn gbogbo wa pátá la ń ṣẹlẹ́dẹ̀ lẹ́yìn rẹ̀ bàbá onínúure ọmọ ọba ni ẹ o ògbójú oníṣègùn ni bàbá tó bí ọlọ́mọ Fákọ̀yà ni bàbá rẹ̀ ń jẹ́ mọ́tọ́rùn sọnù re ọmọọba ńlá aníyè kúrú nínú oko abọ́lẹ̀lẹ̀ níyà ebè ọmọ ọ̀lẹ̀lẹ̀ kan èyí tí ń bẹ níyà ebè èmi ló wá dénú ewé èmi ló wá dénú ewé ooo mọ̀já ọkọ èmi ló wá dénú ewé mọ̀já ọ̀yálá ọmọ ọ̀yálá tí ń ṣekú pẹ̀mú kèrègbèjá kèrègbèso kún ẹmu dẹrẹ lọ́nà tọ̀pà ọmọ pẹ̀kúpẹ̀kú ọba ló ti mú kọ́ba wù mí jẹ́ gọ́gọ́gọ́ bẹ́ẹ̀ ló ti mú kí bẹ́ẹ̀ sú mi lílọ ẹyẹ lábàjá ló kóṣù ẹsẹ̀ ó koríwo òdìdẹ́ kóṣù àkàyà ẹyẹ lábàjá ló kóṣù ẹsẹ̀ tó dáta pa sí a ó ṣe mọ̀ pẹ́yẹ ló soge àbí òó soge a ó ṣe mọ̀ pẹ́yẹ ló soge lọ́gbọ̀mù kan a ó ṣe mọ̀ pẹ́yẹ ló soge lọ́dọ̀ sàǹgìdì mo bẹ́ẹ̀gùn jẹ̀bọ̀ mo sọ̀rọ̀ sàkálẹ̀ lóró lọ́ba gbọ́rùn ó sọ̀rùn rẹ̀ o ikú padà tapọ́tapọ́ ikú pa babaláwo bẹ́ẹ̀ ni tí ó gbọ́pá ikú kò ní ṣègùn bẹ́ẹ̀ ni tí ó mọ nǹkan kan wò ó gbọ́rùn ó sọ̀rùn rẹ̀ létí Chief Aliu àwòrò gbọ́rùn sọ̀rùn rẹ̀. Thank you for watching our video and follow us on Instagram, Twitter and Facebook at Apata Ewi. Please don't forget to subscribe to our YouTube channel for more videos. We love you.